ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kò kì í ṣe nǹkan tí èèyàn máa ń dá sí. ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń jà ní Nàìjíríà. kó yọ kúrò ní ọlọ́pàá kó dẹ̀ wádìí gbogbo àwọn ọlọ́pàá tó wà involved. constitutionally ó yẹ kán gbé kán dé arrest ẹ̀ kán detain ẹ̀ ni. kó láti defend rẹ̀. ìjìyà tó yẹ kó kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni. Of the people of our great nation. There is therefore no greater honor. DCP Abba Kyari ni ọ̀rọ̀ ti di Abba mọ́ lọ́wọ́ lẹ́nu lọ́lọ́ yìí látàrí ọ̀rọ̀ tí Hushpuppi pọ̀ kalẹ̀ fún ilé ẹjọ́ tó ń gbọ́ ẹjọ́ ẹ̀ ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Hushpuppi ló kà bòròbòrò léyìí tí òun ní olúwa mi mo jẹ̀bi àwọn ẹ̀sùn eléyìí tí ẹ fi kàn mí àmọ́ olúwa mi lẹ́ẹ̀kan sí èmi nìkan kọ́. DCP Abba Kyari náà ń gbẹnu sí àwọn owó eléyìí tóun bá lù ní jìbìtì lórí ẹ̀rọ ayélujára. DCP Abba Kyari náà ti wá ń káwọ́ pọ́nyìn rojọ́ léyìí tí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà sì ti gbé ìgbésẹ̀ dídádúró lẹ́nu iṣẹ́ náà títí tí ìgbẹ́jọ́ lórí ọ̀rọ̀ náà yóò fi parí. Pẹ̀lú gbogbo awuyewuye yìí àti ẹ̀sùn ìkópa nínú ìwà ọ̀daràn eléyìí tí ilé ẹjọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà fi kọ́ Abba Kyari ní gògóńgò ọrùn. Kí ni ìjìyà eléyìí tó tọ́ sí Abba Kyari tó bá jẹ̀bi ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn án? èyún bẹ́ẹ̀ àwògedengbe àti pé ṣé ìṣẹ̀lẹ̀ yìí máa kọ́ àwọn ọlọ́pàá eléyìí tó ń wu ìwà bàjẹ́ lẹ́kọ̀ọ́ láti dẹ́kun ọ̀rọ̀ rẹ̀ o lẹ́nu àwọn èèyàn lórí Kilarigbo Live TV. orúkọ mi ni Olúwafẹ́mi Akínlọ́nù. ọjọ́ kan wà tí mo wà ní Ireland so ìgbà yẹn à ń prepare for election so aṣá argue ṣá so ní statement kan tí mo sọ mo ní pé Nàìjíríà corruption ni problem wa máa yẹn wá ní pé corruption kan ni problem wa ó ní kò sí ìlú tí ò sí corruption kò sí orílẹ̀-èdè Amẹ́ríkà gbogbo wọn pé corruption wà ó ní ṣùgbọ́n problem Nàìjíríà ni pé ọ̀wọ́n ẹni tó bá ń ṣẹ̀ tó ń ṣe crime tó ń ṣe corruption ni tó bá ṣe tán mélòó nu wọn ló ń lọ sẹ́wọ̀n pé our problem is the justice problem. Now this Abba Kyari situation ni another example. Okay, imagine after all this kó wá ṣẹlẹ̀ kí Abba Kyari kàṣíwá máa rí ní kó sì jọ ọlọ́pàá lé tàbí àwọn dá padà ọkọ̀ máa rí kó sì máa wa mọ́tò kó sì máa fly kiri kó sì máa sọ̀rọ̀ so gbogbo wọn tó ti jalè bẹ́ẹ̀ ní tẹ́lẹ̀ a sì ń rí wọn society wọ́n sì ń lọ senate so problem wa ni pé tí ìyà bá wà fún àwọn tó ń jalè ó máa kọ́ àwọn tó tún fẹ́ túnṣe lọ́gbọ́n so àwa hope pé since tó lè involve America àdèmọ́pọ̀ wọn yẹn ní sound judicial problem bó ṣe ṣe sí Hushpuppi tó ti wà lẹ́wọ̀n báyìí tẹ́kọ̀ fẹ́ parí ẹjọ́ ẹ̀ tí Abba Kyari kọ́ yọ kúrò ní ọlọ́pàá kọ́ dẹ̀ wádìí gbogbo àwọn ọlọ́pàá tó wà involved torí tó bá jẹ́ àwọn tó mú ẹlẹ́ṣẹ̀ tọ́wọ́n náà ń ṣẹ̀ then kò sí open country wa kọ́ mú wọn kọ́ fìyà jẹ wọn to serve as a lesson fún gbogbo àwọn tó wà ń bẹ̀ torí crime pọ̀ nínú ọlọ́pàá so tí ọ̀gá wọn yẹn tó bá rí pé nobody is above the law wọ́n mú ó dẹ̀ jìyà ó wọ ẹ̀wọ̀n ó máa kọ́ ọ̀yàn lọ́gbọ́n but tó bá tún bọ́nu ẹ̀ then there is no hope for our country. Moses Daramola lórúkọ mi so èmi believe pé tọ́nà bá fẹ́ ṣèdájọ́ èèyàn ìdájọ́ èèyàn wọ Ọlọ́run ló wà ṣùgbọ́n àwọn kan náà wà tẹ́ pé àwọn náà ń jí owó ńlẹ̀ Nàìjíríà tẹ́ pé wọ́n ti mú ẹni tá a bá ká mọ́ tá a bá mú lólè la máa mọ̀ kó lè ní tá a bá lájà la máa mọ̀ kó lè ní so ẹni tó bá yàn gbé nǹkan lájà tó gbé nǹkan ní orí àjà tó bá gbà òun gan ló lè so ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń jà ní Nàìjíríà òun kò má kọ̀ fìwọ̀n nínú pé ìdájọ́ yẹn kàn ṣe kàn wádìí dáadáa kàn tó dá lẹ́jọ́ kàn má kàn dé dá lẹ́jọ́ pé nǹkan báyìí ló ṣe kàn wádìí kàn tó máa mo mọ̀ pé Amẹ́ríkà ló mú àti pé káwọn náà wádìí lọ́hùn yẹn dáadáa kàn tó ṣe wá ṣe ìdájọ́ ẹ̀ torí pé tó bá ṣe ìdájọ́ ẹ̀ tí wọ́n ṣe wrongly Ọlọ́run náà àyíkí ni á bínú tó bá ṣe ìdájọ́ ẹ̀ tí wọ́n ṣe pé bóyá kó ṣe Ọlọ́run máa bínú sí wọn so kàn wádìí dáadáa kàn tó ṣe kíni kàn tó ṣe ìdájọ́ yẹn. ẹ̀kejì ó ní pé àwọn tó jẹ́ olórí Nàìjíríà tẹ́kọ̀ tó ń kó wa pamọ́ kàn lọ kówó yẹn jáde òun ló fìyà ń jẹ àwọn Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí torí pé iléeṣẹ́ tó yẹ kán dá sílẹ̀ síbí ìlú mi náà ń kó lọ ọ̀pọ̀lọpọ̀ gọ́vnà ló ní companies sí Ghana mo mọ àwọn gọ́vnà kan tẹ́ wọ́n ní companies sí Ghana mo mọ àwọn president mi tẹ́ wọ́n ní companies sí ìlú mi nílùú òyìnbó tẹ́ pé ó pọ̀ kán dá iléeṣẹ́ síbí so that things dey change tọ́ bá wọn pé kọ́lọ́ má ṣe ìdájọ́ tiwọn náà torí pé èèyàn bá ṣe ìdájọ́ èèyàn kan kọ́ mọ̀ pé ìdájọ́ tiẹ̀ náà ń bọ̀ kéèyàn kan tó pé òun náà gbogbo ara èèyàn lè ná gbogbo wọ́sọ́mọ́ èèyàn báyìí kéèyàn mọ̀ pé gbogbo ìka 20 ìka 20 tíyàn ní ìkan yòókù ló wà ọ̀dọ̀ ẹ̀ ló kọrí sí so káwọn náà gbìyànjú láti ṣàtúnṣe. ẹ̀kẹta ó ní pé àwọn olórí tó máa wọ́n fẹ́ jẹ́ olórí Nàìjíríà kàn jẹ́ olóòótọ́ kàn dẹ̀ wà mímọ́ tọ́wọ́n bá ti jẹ́ èèyàn tó wà mímọ́ wọn ò gbọ́dọ̀ fi wọ́n ṣe olórí lélẹ̀ tá à ń lọ ẹ̀ káwọn ará ìlú náà dẹ̀ wò pé ká tó yan olórí jáde ká wádìí ẹ̀ dáadáa
ká má bàa rí wàhálà ti dààmú kọ́ má gbẹ́sì sínú òṣèlú ká ní ìlú mi ló ti wá Yorùbá ni Hausa ni Igbo ni kọ́ má gbé sínú òṣèlú ó dà kí things dey work torí pé àwọn tó bá tábà fẹ́ yàn sí olórí tábà fẹ́ yàn sí àwọn ipò kankan ká wádìí wọn dáadáa ká tó fi wọn síbẹ̀ ká má fò lè sí ìjọba tó lè bá wà ń jọba wàhálà máa ṣẹlẹ̀ àní lọ síwájú òun là ń gbà kọjá àwọn ọ̀dọ́ wa lẹ́ni wọn ò rí nǹkan ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn ti di nǹkan míì yahoo business náà ń ṣe káàkiri àwọn míì 419 amúrọ̀bà àwọn oríṣiríṣi nǹkan so àwọn kan wọ̀nyí ló lì sí nǹkan tó wá ń ṣẹlẹ̀ yẹn Ọlọ́run á ràn wá lọ́wọ́. orúkọ tèmi ni Ọlánrewájú Awópìtàn kan tèmi kọ́ lè rí sọ ní ọgbọ́n ti tèmi as a common Nigerian because most of we Nigerians kò sí bá ṣe lè sọ̀rọ̀ tó nǹkan tí ìjọba bá fẹ́ ṣe náà fẹ́ ṣe so tí Ọlọ́run bá lè bá mú irú wọn wá sí ìdè ìjọba Amẹ́ríkà tó bá lè bá dájọ́ tó tọ́ sí wọn inú wa ní Nàìjíríà á dùn torí àwọn náà wọ́n pẹ̀lú àwọn tó ń hùwà ìbàjẹ́ sí orílẹ̀-èdè wa tó fi di pé gbogbo ẹ̀ di báyìí tó fi di pé kò síṣẹ́ kò sí kankan but a dúpẹ́ fún ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà tó fẹ́ bá a dá sí tó bá lè bá a yanjú ẹ̀ àti pé tó bá tiẹ̀ tún yanjú ẹ̀ náà gbogbo owó náà tá a ti ń gbọ́ tó ń gbà láti èyí tó ti kọjá tipẹ́tipẹ́ owó àbáṣà owó gbá owó ààrí àbọ̀ ohun tó bá tọ́ gẹ́gẹ́ bí àwọn ìjọba náà wọ́n mọ òfin ẹ̀ ń tarẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ náà òun náà níwọ̀n bá díẹ̀ òun náà fẹ́ lóun fẹ́ gba agbẹjọ́rò tiẹ̀ náà bẹ́ẹ̀ bọ́ bá ti hùn bó ti hùn kó rí lábẹ́ òfin wọ́n á fi òfin hàn ra wọn èmi sì gbàdúrà fún Ọlọ́run láti lè gba orílẹ̀-èdè lọ́wọ́ gbogbo wàhálà tí wọ́n kó wa sí nípa ká máa fi ọ̀nà àìtọ́ ká fi máa jalè lórí íńtánẹ́ẹ̀tì èyí tí àwọn Yorùbá ń pè ní ayélujára èmi gbàdúrà pé kí ìjọba Amẹ́ríkà kí wọ́n rí ojútùú sí ọ̀rọ̀ náà kán sì dá oníkálukú ní ẹjọ́ tó bá tọ́. ìyáàfin Ọláwùmí Ṣórúnkẹ́ lórí ẹ̀sùn tó fi kan Abba Kyari ohun tí mo lérò pé ìjọba ní láti ṣe ni pé firstly ó yẹ kán kọ́kọ́ gbé ná tán bá arrest irú èèyàn bẹ́ẹ̀ wọ́n máa interrogate ẹ̀ then the necessary ìyà tó bá yẹ kán fi jẹ nǹkan tó bá deserve kán ṣe é fún because ẹjọ́ ìkówójẹ ni wọ́n fi sùn so tán bá gbé bẹ́ẹ̀ yẹn tán bá nǹkan tí constitution bá sọ nípa irú ẹ̀sùn bẹ́ẹ̀ kán follow constitutionally ó yẹ kán gbé kán dé arrest ẹ̀ kán detain ẹ̀ ni gbogbo àwọn owó tán ti kó jẹ yẹn kán refund ẹ̀ padà sápò bí tán ti kó kán dẹ̀ sọ sẹ́wọ̀n tó bá tọ́ sí ní àṣẹ ti ìjọba ètò ìlú Nàìjíríà gbogbo àwọn tó bá ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ kí wọ́n jọ kán tọwọ́ ọmọ wọn bá aṣọ ìyà yìí ti pọ̀ jù àwa mẹ̀kúnnù là ń jìyà ẹ̀ because tá bá wò lórílẹ̀‐èdè tá a wà yìí gbogbo àwọn tó ń ṣèjọba àwọn ọmọ wọn ò sí lórílẹ̀‐èdè ṣùgbọ́n àwa tá a wà lórílẹ̀‐èdè ìyà yẹn pọ̀ kán jọ kán ṣàánú wa gbogbo ẹ̀tọ́ tó bá tọ́ sí indigene as in gbogbo ẹ̀tọ́ tó bá tọ́ sí àwa tá a jẹ́ ọmọ Nàìjíríà kán ṣe fún wa kí ìyà yìí kó lè dópin káwọn generation to come náà kán má bá ìyà yìí nílẹ̀ kí gbogbo ẹ̀ kó lọ stably. orúkọ tèmi ni David ẹ̀ẹ̀kan tí èmi rí níbẹ̀ ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kò kì í ṣe nǹkan tí èèyàn máa ń dá sí ibi tọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ń lọ sìn ẹ̀ẹ̀kan tí èmi rí níbẹ̀ ẹ jẹ́ ká máa bẹ Ọlọ́run kó gbà ṣàkóso lórílẹ̀-èdè Nàìjíríà ohun tí wọ́n bá sọ ni wọ́n á fi mú ẹ jẹ́ kó ní kálukú máa gbàdúrà kọ́lọ́run kó kó Nàìjíríà yọ nínú ewu tí Nàìjíríà wà ẹ̀ẹ̀kan tí èmi rí sọ sí nìyẹn nígbà nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò kì í ṣe nǹkan tí ènìyàn ń dá sí sà àwọn alágbára ló wà nídìí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ kó máa bá nǹkan wọn yí káwa mẹ̀kúnnù ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ nǹkan tí èmi rí sọ níbẹ̀ nìyẹn o. Ọlágòkè Abíọ́dún lórúkọ mi. mo ò rí ẹjọ́ kankan tó yẹ kán dá fún Kyari because especially in Nigeria ń bíbá ẹ̀ ẹ̀sùn tí wọ́n ń sọ kò ń ṣe Nigeria ni wọ́n ti ṣẹ̀ so ó transcend international boundary èyí tọ́lọ́pàá ṣe tí wọ́n láwọn ti suspend ẹ̀ they are on the right track pending the investigation so tí investigation yẹn bá tán tí wọ́n bá rí pé ó dà ipò wà culpable then you hand him over to the FBI so to say kóhun náà ráyè defend rẹ̀ because ó láti defend rẹ̀ a kò lè máa try on the pages of newspaper and social media òun náà láti defend rẹ̀ pé ok mo ṣe mi ṣe so tó bá defend rẹ̀ tí wọ́n bá dá lẹ́bi then ìjìyà tó tọ́ ní US ní United States kàn fún tó bá dẹ̀ rí pé kò jẹ̀bi kó padà wálé kọ́lọ́pàá dẹ̀ rí state ẹ̀ because so every man has the right to a defence ó láti ní opportunity láti defend rẹ̀ gbogbo èèyàn kò lè convict on the pages of newspaper so nǹkan tí mo rí nìyẹn but to other law enforcement agents tó jẹ́ pé àwọn la gbọ́kànlé be it military or be it police or civil defence or anything o
if you are in that position, you are in the position of authority. A dẹ̀ trust ẹni òfin ṣiṣẹ́ tá a bá ti rí yín ó yẹ ká máa trust yín ni. So it's a lesson for them all too pé tó bá rí pé èèyàn wà of questionable character kò yẹ kó máa bá ṣe nǹkan tó jẹ mówó tó mọ ibi tó owó yẹn ti wá. Nǹkan tí mo fẹ́ sọ ni. Orúkọ mi ni Engineer Adéṣọlá. Ìjìyà tó yẹ kí wọ́n fún Abba Kyari, ìjìyà tó yẹ kó kọ́ àwọn agbófinró wa lẹ́kọ̀ọ́, àwọn tó kù tó wà lẹ́nu iṣẹ́, ìjìyà tó yẹ kó kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni. In the sense that àwọn ni amòfin, àwọn ni agbófinró, àwọn ló mú àwọn tó ń su ìwà burúkú. Kò yẹ kí a máa bárò àwọn èèyàn yìí nínú irú ìwà báyìí. So tí wọ́n nínú àwọn ìgbìmọ̀ tí wọ́n yàn láti lọ ṣe ìwádìí tọpinpin àṣemọ́ṣe yìí, tí ó bá jẹ̀bi ẹ̀sùn yìí ó yẹ kí wọ́n fún lẹ́wọ̀n gbére ni, kó jẹ́ àpẹẹrẹ àti àwòkọ́ṣe fún àwọn yòókù tó wà lẹ́yìn rẹ̀ torí pé ọ̀gá ọlọ́pàá ló jẹ́. Orúkọ mi ni Awólọ́wọ̀ Daniel. Tó bá jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án, òtítọ́ ọ̀rọ̀ ni kó fìyà jẹ. Yorùbá ní ìka tó bá ṣẹ̀ lọ́ba ń gé, ẹni tó bá dẹ̀ ti ṣẹ̀ ó yẹ kó jìyà ni. Wọ́n bá dájọ́ fún un tó bá jẹ́ kó bá mú wá sórílẹ̀-èdè tó bá jẹ̀bi, wọ́n bá dájọ́ fún un ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ òun náà ló máa fi dájọ́ fún un. Ó dẹ̀ dandan kó jìyà torí gbogbo àwọn tó gbowó ẹ̀, àwọn tó fi ogún ara wọn tó fi ṣiṣẹ́, ọgbọ́n àlùmọ̀kọ́rí tó fi gbowó lọ́wọ́ wọn, inú àwọn èèyàn náà ní dùn. So ẹni tó bá ti ṣẹ̀ ó yẹ dandan kó jìyà ni. Nípa tàwọn ọlọ́pàá ó yẹ káwọn náà jìyà torí tí wọ́n bá jìyà àwọn tó kù ní kọ́gbọ́n bá ṣe lè forílẹ̀-èdè Nàìjíríà mọ́ nìyẹn. Torí tí wọ́n bá jìyà àwọn tó kù náà àwọn náà máa hùwà tí ò dáa, á máa hùwà tí ò tọ́. Ẹni tó jàre wọ́n máa gbé ẹ̀bí fáláre. So ó yẹ kélé náà jẹ́kọ̀ọ́ fún àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà pé kò sí nǹkan kan tí wọ́n lè máa ṣe tó bá yá ọwọ́ àtọ̀ oníkálukú tó bá ń ṣe màdàrú. Orúkọ mi ni Henry Abiodun. So the only thing tí màá kọ́ sọ ni pé whatever tó fi hàn pé is the right thing to do, kó jẹ́ kó fin, that's the law to take its rightful place. In the sense that if they find him wanting, let him face. And I think the best thing too would be to have him extradited to go and face the charges over there.